Yes. Àwa Odùduwà ọmọ Odùduwà. Yes. Tọkàntọkàn. Láti Ondo State. Yes. Àwa ní ìrìn àjò wa sí ìlú Ekiti ní Adó Ekiti. Ní èní ọjọ́ Thursday on the 9th of June tí a lọ sí ìlú Adó Ekiti tó jẹ́ pé ibẹ̀ la jẹ máa sùn sí. Àwa ní gbogbo tí a lọ báyìí àwa ọdún mọ́tò báyìí a ti ń lọ sí ìlú Adó Ekiti lọ́wọ́lọ́wọ́. So ibẹ̀ náà ni a máa sùn lé ní tí gbogbo wa tí a dẹ̀ ti máa jí ní àárọ̀ ọ̀la lọ sí Federal High Court tí a ti fẹ́ lọ ṣojú gbogbo ọmọ Yorùbá àtàtà ní tilé tó kó. Odùduwà àgbẹ̀ kò ní gbé ọ̀dàlẹ̀ o. Ibẹ̀ láti fẹ́ lọ jà fún ẹ̀tọ́ wa wípé constitution Nigeria is a total fraud. Total fraud. So òfin rọ òfin olè òfin dáradára. So òun ni à ń ṣe báyìí. Àwa ti wà lójú ọ̀nà báyìí sílùú Adó Èkìtì. Ẹ ṣé àdúpẹ́ o. Orúkọ tèmi lẹ́ẹ̀kan ní Comrade Arẹwà. Thank you so much.